Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́ bí a ṣe gbọ́ o. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ àǹtí Wátí, wọ́n ní wọ́n fi lọ elder o. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín nínú gist tá post recently wípé wọ́n gba investigator pé kí wọ́n máa investigate ọ̀rọ̀ àwọn olórí. Wọ́n ní nínú ẹ̀ ni wọ́n ti rí tí àǹtí Wátí tó ń bẹ àǹtí wa wọ́n ní ìgbà tí wọ́n rí kinní wọ́n ní ó ya kábíyèsí lẹ́nu pé kí ni ó lè fà á tí àǹtí Wátí tó máa bẹ àǹtí wa so wọ́n ní nísìn wọ́n ní wọ́n pe àǹtí Wátí síwájú àwọn elder ìpè kábíyèsí ní àwọn fẹ́ kí àwọn elder dá sí ọ̀rọ̀ yìí kó jẹ́wọ́ fún àwọn elder ìdí tí ó fi ń bẹ àǹtí Wátí kó tó di pé ọ̀rọ̀ yìí di wàhálà wípé àwọn fẹ́ kí ó tètè sọ ọ̀rọ̀ yìí síta níwájú àwọn elder kí wọ́n dá sí kó tó di pé ọ̀rọ̀ yìí máa di ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa di wàhálà. So bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Orúkọ mi ò yí padà o. Mashola lorúkọ mi. Ẹ jọ̀ọ́ ẹ advertise lórí masholagistv@gmail.com gbogbo ọjà tí ẹ bá ń tà a máa bá yín polówó ẹ̀. Ẹ̀yin èèyàn lé a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe o so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Yorùbá la máa ń sọ lórí channel yìí, à ń sọ fún àǹfààní àwọn èèyàn wa tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì àti àfẹ́gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin ará ilé, bí a ṣe ń sọ àǹtí wa tí kábíyèsí gbé wá síwájú elder nítorí pé kábíyèsí ní àwọn ò mọ ìdí tí àǹtí wa tí tó fi ń bẹ àǹtí wa ìpè kan wá ṣàlàyé ara wọn níwájú àwọn elder. Ẹ̀yin èèyàn lé nǹkan tí ó tiẹ̀ ń yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ Tobi ò ní pé láti ìgbà tí Tobi ti lóyún àwa ò rí oyún Tobi o. Kò sí èèyàn kankan tó rí epo lóyún. Kò jáde, kò lọ anywhere. The only thing tá a rí picture yẹn bóyá few minutes ló fi post the picture yẹn. Few minutes bóyá ló pé second gan lórí social media ó dẹ̀ let ẹ̀ out ó delete ẹ̀. Ṣùgbọ́n nǹkan tó fi lọ ń bẹ Sisi kò yé wa. Kò yé wa ìdí tó fi lọ ń bẹ Sisi nǹkan tí kábíyèsí fi kó wọn lọ síwájú elder nìyẹn pé kó wá ṣàlàyé ara ẹ̀. Ìyálé àti ìyàwó nìyẹn kí ló lọ ń bẹ ìyálé ẹ̀ fún tó ń kúnlẹ̀ wọ́n tiẹ̀ ló ń kúnlẹ̀ ni bá a ṣe gbọ́ allegedly. Wọ́n ní kábíyèsí ti rù wọ́n lọ sọ́dọ̀ elder kó wá ṣàlàyé ara ẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn o ẹ̀yin ará ilé. Ẹ mọ̀ pé láti ìgbà tí ọ̀rọ̀ Tobi ti ṣẹlẹ̀ nǹkan tá a kọ́kọ́ gbọ́ ò ní pé Tobi ó ní fibroid. Ìpè ìgbà tó dẹ̀ ní fibroid o ìpè kò sọ fún kábíyèsí. Ìpè kábíyèsí bínú. Ìpè kábíyèsí ní báwo ni ó ṣe máa lọ máa take care fibroid ẹ̀ lọ́dọ̀ doctor fún rẹ̀. Ẹ rántí ńgbà tán ní kó wá ṣe scan náà ultrasound. Wọ́n ní Tobi ní pé òun ò ní lọ sí ọ̀dọ̀ family doctor gynecologist àwọn kábíyèsí. Ìpè kí náà mí báyìí kó ń lọ síbẹ̀ pé òun ní gynecologist òun tó máa lọ sí ọ̀dọ̀ ti òun. Oríṣiríṣi nǹkan ni wọ́n ní Tobi ń ṣe nígbà yẹn. In fact gan ọ̀rọ̀ pé òun fẹ́ lọ ralé sí Amẹ́ríkà, òun fẹ́ lọ bímọ sí Amẹ́ríkà. Ìpè tí kábíyèsí ò bá ralé fún un ní Amẹ́ríkà òun ò ní ṣe ultrasound. Ṣẹ́mẹ̀pọ̀ sọ yẹn náà ó lóun ò ní ṣe ultrasound allegedly bá ṣe gbọ́. So right now nígbà tí wọ́n dẹ̀ rí wọn nínú kámẹ́rà wọn méjèèjì tí wọ́n ń kúnlẹ̀ fúnra wọn kábíyèsí nìkan wá kọjú sí àwọn elder kí wọ́n wá ṣàlàyé ara wọn ìdí èyí tí wọ́n fi kúnlẹ̀ fúnra wọn àwọn fẹ́ kí wọ́n wá sọ níwájú àwọn elder. Nǹkan tí ó yà wọ́n lẹ́nu ni pé ó wá sí Ifẹ̀ wọ́n ní kò yọjú sí palace wọ́n ní ó wá lọ rí àǹtí Sisi wa wọ́n ló lọ rí níbì kan nífẹ̀ wọ́n ló lọ ń kúnlẹ̀ fún níbẹ̀ wọ́n náà rí wọn pọ̀
ẹ̀yin èèyàn lé ṣé yìí gan ò mú fura dání nígbà tí ọkọ ẹ̀ wà ní palace ó yọjú sọ́kọ ẹ̀ ó wá rí ìyáálé ẹ̀ níbì kan ó wá lọ ń bẹ̀ níbẹ̀ definitely nǹkan kan so wọ́n pọ̀ nìyẹn nǹkan kan wà láàrin wọn nìyẹn nà ẹ̀yin èèyàn lé èyí mú fura dání nà. wọ́n lé advertise fún collection center store wọ́n jẹ́ store kan tó jẹ́ pé store alálùbáríkà ni kò sí nǹkan tí wọn kì í tà ń bẹ̀ wọ́n ń ta aago ọkùnrin wọ́n ń ta tobìnrin wọ́n ń ta bàtà ọmọdé wọ́n ń ta tàgbàlagbà tọmọdé yẹn bẹ̀rẹ̀ láti age 14 wọ́n ń ta palm wọ́n ń ta shoe wọ́n ń ta sandal kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ wọ́n ń ta gold wọ́n ń ta bag designer bag ẹ kàn sí wọn ní connection center store @gmail.com. ẹ̀yin èèyàn lé nígbà tí ó wá sí palace kábíyèsí ò yọjú ó wá gbéra ó wá padà láti bẹ̀ ẹ̀yin èèyàn lé ẹjẹ́ àfúrá ọ̀rọ̀ yìí ó ní nǹkan kan nú tí ó hàn sí gbogbo wa. ẹ̀yin ènìyàn lé ẹ̀yin náà dẹ̀ mọ̀ Sisi Wayem tó bá ń tẹ̀lé èèyàn báyìí gbogbo owó ẹ̀ ló máa ná láti fi find out nǹkan nípa ẹni yẹn bóyá ó ti rí nǹkan kan nípa Sisi wa tí ni àmọ́ ṣùgbọ́n tí ò bá ń ṣe pórí nǹkan kan nípa títí wa sí àti kí ló dé títí Sisi wa tí tó ń kúnlẹ̀ fún àǹtí Wayem kiri tó ti yé yín definitely àṣírí kan wà lọ́wọ́ àǹtí Wayem tó jẹ́ pé ó ti fi hàn Sisi wa tí bóyá nítorí ẹ̀ ni wọ́n fi ń bẹ̀ra wọn nǹkan tí kábíyèsí fi fẹ́ gbé wọn wá síwájú ẹ̀dá nìyẹn kan wá rò tẹnu wọn ń bẹ̀. oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn ń sọ wọ́n ní àbí nǹkan kan dà wọ́n pọ̀ ni àwọn kan ní àbí wọ́n ní kó lọ bẹ àǹtí Wayem ni bóyá tí ò bá bẹ àǹtí Wayem ọmọ ẹ̀ kò ní lè rí bí ní ìgbà tó bá yẹ kó bí tàbí àǹtí Wayem kà mọ́bì kan ni oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń béèrè ṣùgbọ́n wò lè dá yín lóhùn ẹ̀yin ará lé àfìgbà tí kábíyèsí bá ṣe investigation wọn tí àrídìí òótọ́ tó fẹnu ara ẹ̀ sọ nǹkan tó fi ń kúnlẹ̀ fún àǹtí Wayem látó máa mú update padà wá lórí gist yìí ọlọ́run elédùmarè á ran gbogbo wa lọ́wọ́ àdáwọ́lé yín kò ní já sí ibi o rere ló máa já sí òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ jọ̀ọ́ advertise lórí masholagistv@gmail.com a máa mú update tá a bá gbọ́ wá lórí ọ̀rọ̀ ìdí tí àǹtí wa tí tó fi ń kúnlẹ̀ fún Sisi Wayem ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ please share this video like and subscribe God bless you all.